Aláyìndé Àpèkẹ́ màrí o. Bọ́lá Dalẹ̀ oní nǹkan òní o. Ńlẹ́ ń pẹ̀lẹ́ o. Happy anniversary Mr. Mrs. Bọ́lá o. Gbogbo November 19 kò ní bàjẹ́ o. Igi wẹ́wẹ́wẹ́ ní dìgbò, ìtàkùn wẹ́wẹ́wẹ́ ní dọ̀dọ̀, ẹja wẹ́wẹ́wẹ́ ní di àrọ̀ gidigba lálẹ́ odò. Ení tere èjì tere ẹ̀sùn tẹ́rẹ́ ní dìbò. Bí a bá wá rẹ́ni tó dúpẹ́ àná, ó ti dájú ṣáká wípé yóò gbà òmíràn sí i. Mr. and Mrs. Bọ́lá Dalẹ̀ ló ṣe ìyẹ́ wedding anniversary wọn lọ́wọ́lọ́wọ́. November 19 ọdún tó kọjá rèé bí àná tí ayé gbọ́ tí gbogbo ìlú sì mọ̀. Ẹ wo èèyàn tó yá ẹgbẹ̀fà tí ó sàn irú ẹni bẹ́ẹ̀ gbé gidi náà ẹgbẹ̀je ni àwọn yìí kọ́. Ọpẹ́ ńlá là ń fi anniversary yìí dá ayin àwọn ẹbí Bọ́lá Dalẹ̀ mọ́ lórí ẹ̀rín nǹkan ni. Mr. Bọ́lá Dalẹ̀ Ọláwálé Músàfíù Àyìndé ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ èyí kò ní jẹ́ àṣemọ́ nínú oore tí Olúwa ṣe fún ọ. Mrs. Bọ́lá Dalẹ̀ Mariam Adéníkẹ́ Àpèkẹ́. Ìwòye àmọ́dún tí ẹ bá tún fẹ́ ṣe anniversary oore lọ́tún lẹ̀ ẹ́ tún rí gbà lọ́wọ́ Olúwa Ọlọ́run Olódùmarè aṣẹ̀dá òkè. Ájì Àsánì lọ́lá ló ní kí n máa ké gbàjarè yìí fáráyé. Múrí àti ìyá àlẹ́ Amin náà ń kí Mr. and Mrs. Bọ́lá Dalẹ̀ fún ti èyí wedding anniversary wọn. Ayin ẹ bá mi kọ́lẹ̀ kẹ́ẹ̀dì mú November 19 lọ́dọọdún l'anniversary náà. Ọláwálé Músàfíù bàbá Àlímọ̀ ìwọ́dà. Bàbá Màlíkì Ìkòyí yá o. Ẹ̀ṣọ́ Ìkòyí ni ọmọ ẹkùn ààyè. Ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ arógun bẹ̀rẹ̀ bí aṣọ. Ìkòyí ẹṣin ogun jósì ò gbọdọ̀ rí kúsá. Kí ni kú òfin ran bàbá tó bí yín lọ́mọ ṣe? Ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ àdìlẹ̀ dógún. Ogun lóde ilẹ̀ ẹ̀ṣọ́ ń pera wọn lórúkọ. Ìkòyí ó gbọ́fà lẹ́yìn rí o. Iwájú ni bàbá yín ti ń gbọ́ta. Ìkòyí tó bá gbọ́fà lẹ́yìn òjò ló ṣe. Ogun àjàwẹ̀yìn nímú ilé Oníkòyí wùn mí gbé. Ogun ojoojúmọ́ nímú ilé bàbá yín sùn yín lọ. Yán bí mi lólú lọ́tà ẹ̀gì ọmọ lérí ikú kó ogun bọ̀bọ̀ ń kọ́lé ogun ọmọ àbàtì ẹ̀yọ̀. Yán bí mi lólú lọ́tà ẹ̀gì ọmọ àkúdógún máa sùn dógún máa tàkàkà gbáriwọ̀ ọ̀run wọ̀. Yán bí mi lólú lọ́tà ẹ̀gì ọmọ gbọ́yìn ọmọ gbọ̀yìn tó di mẹ́ṣin lẹ́yìn ẹsẹ̀ lọ́jọ́ sí. Ẹ̀ṣin ní kò yí fẹ́ jòkó àmọ́ mi ìṣẹ̀kẹ́ ni. Àní Mariam Adéníkẹ́ ìyá Mubarak ìwọ́dà. Ìyá mi dá Ìsẹ́yìn Orò yá o. Ìsẹ́yìn Orò ọmọ ẹbẹ̀ dímọ̀ ọkọ. Ọmọ odò ọba tó lálé Ìsẹ́yìn já. Ìlú ẹ̀yẹ kíkà pọ́nlé níbi tí ojúgbé ti ń bú ní ìjọ ẹni lọ. Ìlú ẹ̀yẹ kíkà pọ́nlé níbi aṣọ òfì ti gbé wuyì lọ́rọ̀ wọn. Olúgbọ́njọ́ bí nìyín olúbẹ̀bẹ̀ aṣọ ọ̀rùn ń jẹ́sọ ọmọ abẹ́ ìjòyè ẹ̀mẹ̀wà. Pẹ̀lẹ́bẹ̀ igi ni bàbá yín gbélé ní lọ́wọ́ lọ́nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti ń sọ wípé obìnrin ò lè máa wo. Wípé àwo egúngún lobìnrin lè ṣe, àwo gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ̀. Wọ́n ní bóbìnrin bá fojú kan rògbòrò yóò gbé nílé àṣẹyàn àrògùn níbẹ̀ bí ẹ̀ṣọ́ nínú ilé bàbá tó bí yín lọ́mọ. Happy wedding anniversary Mr. and Mrs. Bọ́lá Dalẹ̀ èyí ò ní jẹ́ àṣemọ̀ oore lọ́lá Ọlọ́run ọba. Àsánì lọ́lá Ájì ọba olórí kí n máa ké gbàgàrè kí fáráyé gbọ́. Wípé gbogbo November 19 lọ́dọọdún ní wedding anniversary. Mr. and Mrs. Bọ́lá Dalẹ̀ Aláyìndé àti Àpèkẹ́ o. Ẹ wo a kì í ṣe é mọ̀ bí wọ́n bá bí lẹ́rẹ̀ wípé ta ló kọ ewì sí i létí. Àyìn bá mi máa sọ fún ọ wípé Ìdòwú iye ni. Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá. Ọmọ Ìwòpín Àjídà gan lèmi. Ìdòwú ọmọ Ògún ń bàjò.